béèyàn ṣe lọ sókè sí òun lọ́tà ẹ̀ ń pọ̀ sí. béèyàn ṣe lọ sókè sí òun lọ́tà ẹ̀ ń pọ̀ sí. béèyàn ṣe lọ sókè sí. a kú dédé àsìkò yìí sà, a kú fàájì sà, a rí i pé lẹ́nu fàájì láti bá yín sà. bàbá wa lẹ́nu tó mẹ́ta yìí a rí i pé ẹ̀yin náà wà níbi ayẹyẹ ọdún fújì tá a ṣe ìyẹn fújì festival lẹ́ẹ̀tì fìyètì. ṣùgbọ́n ohun ìyàlẹ́nu tó taari ń bẹ̀ ni pé ẹ pe ọ̀kan lára àwọn ọmọ yín ẹ pè ní ojúlówó ọmọ ìyẹn Òkìkí Bright. kí ló fà á, kí ni ìdí ẹ̀ tẹ́ fi rí pé Òkìkí Bright ó tọ́ sí ojúlówó ọmọ? ọmọdé yà bá bí ẹyá ni òòjọ máa rówó rẹ yín ojúlówó lóògùn a1 Scorpido akọni ojúlówó ọlọ́ọ̀gọ̀ ààrẹ orin fújì ndúkà ó tí n bá sọ pé ojúlówó ọmọ ni ẹ ó tó bẹ ojú rẹ lọ ojúlówó ọmọ ni Òkìkí Bright. ẹ tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ nínú fújì táǹkọ ẹ pé ojúlówó kọ ẹ kó wá point ẹ kó point ọ̀rọ̀ tí mo sọ ẹ kó dọ̀tẹ̀ out kí gbogbo ayé gbọ́ sọdà má lè translate ẹ torí bọ́mọdé ò mẹ́wẹ́ lẹ́wẹ́ tí òun òwe lówe ẹ jẹ́ kó jẹ́wẹ́ sọ́tún kó jẹ́wẹ́ sọ́wọ́ sí orientation ní kẹ́yà tètè ṣe fún a lè yé bó ṣe mọ̀ bó ṣe jẹ́ ojúlówó ọmọ ni Òkìkí Bright my best son. Adékúnlé lórúkọ tí bàbá sọ mí o, Òkìkí Bright lórúkọ táyé mọ̀ mí sí o. Mo kí gbogbo olólùfẹ́ mi kárí ayé nílé ní lóko, ẹ ṣé kú àtìlẹ́yìn wa, àwa kọ́lẹ̀ ń fẹ́ Ọlọ́run ọba lẹ̀ ń fẹ́ ṣeun wa gan. Kankan trend recently tó ń sọ̀rọ̀ pé ààrẹ fún yín lóyè kan ojúlówó ọmọ, kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú ọ̀rọ̀ yẹn? Kí ni tán bẹ́ẹ̀? Ọjọ́ tá ṣe Fuji festival èmi kàn bẹ́ẹ̀ mi ṣe ń wọlé mi mọ̀ pé ààrẹ tiẹ̀ ti dé gan, ìyẹn Sashina kan ní Fuji Scorpido, mi mọ̀ pé wọ́n ti dé. Mo kàn ṣe déwájú ni mo kàn rí tí wọ́n pè mí Òkìkí Bright, ààrẹ wà ń bí tí RMC ló pè mí jọ náà, ààrẹ wà ń bí bí mo ṣe wá ní ọ̀rá àfọkọ̀dé dádì mi, torí tí máa ti rí wọn bẹ́ẹ̀ dádì mi ni mo máa ń pè wọ́n, gbogbo olórin tó jù mí lọ pátápátá bàbá mi ni mo máa ń pè wọ́n. So mo ṣe wá dádì mi lẹ́yìn tí bàbá rí bàbá kan ní ojúlówó ọmọ lẹ́ ń wò yẹn, ojúlówó ọmọ. The next thing èmi náà wá kàn claim ẹ̀ kò sẹ́ni tó máa fi nǹkan tó dáa lọ tí ò ní claim ẹ̀ náà, lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn ní bàbá ti endorse ẹ̀ ojúlówó ọmọ lélẹ̀, ojúlówó ọmọ Fuji. So èmi ò mọ̀ pé a lot of àwọn media tó wà bẹ́ẹ̀ so wọ́n ti gbé. The next thing mo kàn máa rí ní ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta mo kàn rí ní YouTube, mo kàn rí ní orí Facebook pé ojúlówó ọmọ bàbá declare Òkìkí Bright ojúlówó ọmọ ní Fuji festival. So from there náà èmi náà claim ojúlówó ọmọ ní mí náà, so kò jù bẹ́ẹ̀ náà lọ. Kí ni nǹkan tẹ̀yìn rò pé bàbá rí tán fi pè é lójúlówó ọmọ Fuji? Ṣé mọ̀ àwọn tó máa fi joyè nílùú, àwọn tó ń fìyàn joyè, àwọn náà máa mọ̀ nǹkan tó ń rí lára èèyàn gangan fúnra rẹ̀ ó lè má mọ̀ fálù ara ẹ̀, ó kàn lè mọ̀ pé yes níwọ̀n bá tèmi mo dúpẹ́ fọlọ́run, ó lè mọ̀ yí ara ẹ̀ tó àwọn èèyàn tó ń wò ẹ̀ lókèrè. Ṣé understand? Bàbá tó pè mí lójúlówó ọmọ mi mọ̀ tí bàbá rí, bóyá iṣẹ́ mi tí mò ń ṣe ni bàbá rí, bóyá ìṣesí mi sọ́pọ̀lọpọ̀ àwọn olórin tó jẹ́ àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ yìí bóyá òun ni wọ́n rí ní o mọ̀. Ṣùgbọ́n bàbá gọ́gọ́ ààrẹ Sashina kan ní Fuji Scorpido, tá bá fẹ́ sọ̀rọ̀ ní Fuji music lọ́wọ́ yìí authority làárẹ̀ Sashina kan ní, because tá bá wà ní káka 1 to 3 ààrẹ wà nínú wọn. So níbi iṣẹ́ yìí a lè fi ọwọ́ rọ wọn sẹ́yìn. Nǹkan tí bàbá bá dẹ̀ sọ pé nílùú yìí lọ́wọ́ yìí nídìí iṣẹ́ Fuji music káàkiri gbogbo àgbáyé sí tí bàbá ní mọ̀ endorse èèyàn báyìí kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ ẹ̀wò. Ìyẹn ni pé congratulations iná dàbí. Alhamdulillah. So bó ṣe rí nìyẹn. Ìgbà wo lẹ máa wúyè fún wa? Ẹ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ṣá Ọlọ́run á ṣe nǹkan tó dáa nígbèsí ayé gbogbo wa.